pọ́n ojú Àgbẹ̀kọ̀yà. Asọ̀pẹ́ jáde lẹ́nìí. Wọ́n ní àwọn ọlọ́pàá àbáwọn kìnnì kan ní wọn gbọ́dọ̀ jáde Àgbẹ̀kọ̀yà gbọ́dọ̀ jáde. Nígbà tá a jáde tá a lápàdé. Kò sí ẹni tó lè kojú kìnìún nínú igbó. Àgbẹ̀kọ̀yà ń fi àsìkò yìí yàtọ̀ sí lẹ́tà tá a fún àwọn kábíyèsí wa. A sọ fún wọn pé constitution yẹn ẹnìkan ò lè máa yẹn nìkan jẹ. Àwa la kàwé jù ní Nàìjíríà. Haúsá kan ò wá lè máa jọ gbàlé wa lórí lójoojúmọ́ lọ ká dákẹ́. Constitution wa tí wọ́n bá lè tẹ́gbọ̀n wọn lé lọ 1960 láti gbọ́ bàbá owó lọ́wọ́ kí wọ́n jẹ́ ká jókòó ká ṣe constitution míì láì ṣe bẹ́ẹ̀ kò ní sípò 2023 o. Ìgbà lóògùn. Ẹni tó bá níbò ní Àgbẹ̀kọ̀yà yóò jẹ ilé ìṣù ẹni. Àgbẹ̀ ò jagun lójú mi rí o. Àgbẹ̀ ò jagun lójú mi rí o. Pátápátá wáde òye. Pátápátá wáde òye. Lọ́mọdà o. Lọ́mọdà o. Lójú lórí. Lọ́mọdà o. Lójú lórí o. Lọ́mọdà o. Lójú lórí o. Pátápátá wáde òye. Pátápátá wáde òye. Lọ́mọdà o. Lọ́mọdà o. Àgbẹ̀kọ̀yà kí ẹ má sojo. Àgbẹ̀kọ̀yà sóògùn ló ń jà. Àgbẹ̀kọ̀yà kí ẹ má sojo. Ohun tá à ń ṣe lénìí tá a torí ẹ̀ dálé lórí ni pé kí ìjọba àpapọ̀ ìjọba Nàìjíríà kó lọ bá ìjọba Bẹ̀nẹ̀ àti Nàìjíríà kan fọjú oríkoríkọ̀ kí wọ́n fi Sunday Igboho sílẹ̀. Sunday Igboho kì í ṣe kírímínà. Sunday Igboho kì í ṣapànìyàn. Sunday Igboho kì í ṣe kidnapper. Sunday Igboho ó ń gbìjà aráàlú ni nítorí pé insecurity yìí ó ti pọ̀ jù kò sábò tó péye ní Nàìjíríà. Ohun tí Sunday Igboho ṣe nìyẹn kì í wá ṣe pé ó ti wá di ọ̀daràn. Ìkíní ìkejì fuel price yẹn nípa epo rọ̀bì tá a lò kí wọ́n má try láti increase ẹ̀. Kí wọ́n má try láti increase ẹ̀. Kí wọ́n má try láti increase fuel price. Ìkẹta kidnapper kí kálukú sá lọ. Àgbẹ̀kọ̀yà ti jáde kí gbogbo kidnapper sá lọ ráúrá báyìí. Gbogbo south west
gbogbo ohun tó bá gbà la máa fún gbogbo wọn báyìí. Ìkẹrin, ebi ń pa aráàlú. Buhari, ebi ń pa aráàlú. Èmi ò mọ nǹkan kan tẹ́ ẹ ṣe. Ẹ jẹ́ kára ó ní kára aláàrú kára dẹ̀ wọ́n. Tẹ́ ẹ bá kọ̀ǹtínú báyìí kò dáa. Ìkẹrin, restructuring. Constitution tá ń lò kò dáa. Constitution decree àwọn sójà. Ẹ jẹ́ ká ṣe constitution mi tẹ́ bá fẹ́ ti 1960. Ẹ lè mọ continue kí ìyà máa jẹ wá. Gbogbo Boko Haram lẹ ti fi lẹ̀. Gbogbo Boko Haram lẹ ti fi lẹ̀ fi Sunday Igboho lẹ̀. Sunday Igboho ọ̀pààyàn kò ṣe nǹkan kan. Tẹ́ ẹ bá wá fi Sunday Igboho lẹ̀. Restructuring ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká restructure Nàìjíríà. Ẹ jẹ́ ká restructure Nàìjíríà. Ẹ jẹ́ ká padà sófin 1960. Àwa akàwé amọ̀ntí ń lọ nílẹ̀ Yorùbá ju gbogbo yín lọ. Àfòfin amúnisìn. Àfẹ́kẹ́nìkan máa fẹ́rù kan ṣẹ́rú. Ajáde tán báyìí ní àbẹ̀rù yín o. Ọlọ́run ọba nìkan lẹ bẹ̀rù. Ẹ lè pa àyàn kẹ́ ẹ tún jí. Ẹ tí ẹ lè pa wá. Ẹ lè dàgbẹ́ kó yà mú. Olúwa ń gbọ́. Tí ẹ bá fẹ́ ká jáde tán, á jáde tán tá tán pẹ̀lú yín. Bẹ́ẹ̀ ni, á bẹ̀rù, àwa ò gbọ́dọ̀ ẹ̀sùn wọn. Ọmọ ìyá wa tá ń jà fún yìí. Jẹ́ ìgbésẹ̀ kankan wà tí ẹ̀ ń gbé láti lọ bí alákẹ́. Ìgbésẹ̀ agbègbèsẹ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn kan wọ́n sá wọlé torí kígbésẹ̀ yẹn kan lè fi ilẹ̀ kíákíá. Ìjọba Buhari wọ́n gba ẹ̀rọ tipátipá ni wọ́n gbà. Ó yàtọ̀ tó bá ní wọ́n mẹ́nìkan wọ́n fi sátìmọ́lé. Ó yàtọ̀ títí Sunday Igboho. Sunday Igboho kò yìnbọn pa èèyàn kan báyìí. Kò dẹ̀ jí èèyàn gbé. Ó dáàbò bo èèyàn ni. Ẹ fi Sunday Igboho lẹ̀ kí Nàìjíríà lè jẹ́ Nàìjíríà. Bí olóyè Sunday Igboho ṣe wà ní àtìmọ́lé yẹn, ǹjẹ́ ó tọ́ láti sọ pé gbogbo ọmọ Yorùbá náà ti sátìmọ́lé yẹn? Wọ́n ti gbogbo Yorùbá sátìmọ́lé because ìdí ni pé wọ́n continue láti máa fìyà jẹ Yorùbá nítumọ̀ yẹn. Wọ́n dẹ̀ láà jẹ́ nǹkan kan. Àwa gan dẹ̀ ti rẹ́dì. A dẹ̀ bẹ̀rù ẹnìkankan lẹ́yìn ọ̀wọ́. Àwọn ọba wa wọ́n ti pọ́kẹ́ẹ̀tì wọn sápò. A fẹ́ kí wọ́n fà àwọn ọba wa lẹ̀. Láyé ìjọ́un, ọba Adésọjí Ajérẹ̀mí ó ní gọ́vnọ̀ jẹ́nẹ́rà gbogbo Western Region. Kó ló dé ẹ jẹ́ kí ọba kó ṣe tí ọba wa ṣe dáa. Àwa la mọ̀ bá ṣe wá lẹ́kọ̀ọ́ sáàfin rẹ̀. Ẹgbẹ́jọba stéètì ẹgbẹ́ fún àwọn ọba wa. Ìdí tí àwọn nǹkan tá fi jáde nìyẹn. Ẹgbẹ́ tó yà. Àlàáfíà láti fi ẹ̀hónú wọn hàn àti láti pè fún ìtúsílẹ̀ olóyè Chief Sunday Igboho. Ààfin bàbá wa kábíyèsí Olúbàdàn Ajé Ògúngúnnísọ̀ la wà yìí, ibi tí àwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà onírànran ti wá láti fi ẹ̀hónú wọn hàn. BBC News Yorùbá ló mú eléyìí wá sí ojú ìwòran yín láti àárọ̀ àti bá àwọn olùwọ́de rìn láti Màpó nìbàdàn títí tàfidé ààfin kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ààfin kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn náà la wà yìí, níbi tí wọ́n ti fi ẹ̀hónú wọn hàn. BBC News Yorùbá ló ti wà níkàlẹ̀ láti àtàárọ̀ tá a sì ti ń bá wọn rìn. Tí ò gbọdọ̀ pọ̀ tí ò sì gbọdọ̀ dòlù láàyè. Àwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ṣe ìpinnu pé kò ń ṣe Olúbàdàn nìkan ni àwọn ò lọ, àwọn bẹ̀ gbogbo ọba aládéládé wò ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire. Àwọn sì fi ìwé fún wọn, wọ́n fi ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn
kán sì pè fún ìtúsílẹ̀ olóyè Chief Sunday Igboho. Ilé kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láwàyé ibi tí BBC News Yorùbá ti mú gbogbo wá sí ojú ìwòran yín láti àárọ̀ tí ètò ìwọ́de àlàáfíà náà ti bẹ̀rẹ̀.